Africa Content TV. Béèyàn lóhun fẹ́ pa aná ẹ̀ṣọ́ tiwa. Béèyàn lóhun fẹ́ pa aná ẹ̀ṣọ́ tiwa. Ó máa ṣẹ̀sí oníṣí ilé kan àbọ̀. Béèyàn lóhun fẹ́ pa aná ẹ̀ṣọ́ tiwa. Ẹ̀dá ẹja rọjọ́ àti sinmi. Ẹ̀dá ẹja rọjọ́ àti sinmi. Àtúbọ̀tán láyé mà ló jàjú. Ẹ̀dá ẹja rọjọ́ àti sinmi. Àwíkòkò ṣálẹ̀ mi. Àwíkòkò lójú ọlọ́rọ̀ sọ̀rọ̀ títọ́. Ẹ̀yin wá lọ́rọ̀ tó sọ pé ẹ̀yin dìyẹ mọ́. Ṣọ́ra ṣírí lọ́rọ̀ tó sọ tẹ́lẹ̀ ni. Ọ̀rọ̀ tí kì í sọ̀rọ̀ má jẹ́ kọ́mọ ẹnìkan kan gbọ́. Ọ̀rọ̀ tó ti kúrè ewé o tó ti kúrè gbòǹgbà kan. Tó lè ká ń sáré ẹni ga jù lábà ní. Ìdí ìjà wọn máa ń sunkún bẹ́ẹ̀ ni. Wọn kì í rẹ́rìn tó bá ti dèṣù. Ọ̀rọ̀ tí kì í sọ̀rọ̀ má jẹ́ kọ́mọ ẹnìkan kan gbọ́. Ọ̀rọ̀ tó ti kúrè ewé o tó ti kúrè gbòǹgbà kan. Tó ní kálukú sáré ẹni ga jù lábà ní. Ìdí ìjà wọn máa ń sunkún bẹ́ẹ̀ ni. Wọn kì í rẹ́rìn tó bá ti dèṣù. Ọ̀rọ̀ tí kì í sọ̀rọ̀ má jẹ́ kọ́mọ ẹnìkan kan gbọ́. Mo ti sọ pé kò máa jẹ ń gbọ́ débi tó máa bá mi sọ. Ṣòpàyọ̀ fún mi ló fi ń ju bílì ni. Àṣírí wo ló sọ ẹ́ di bùkátà mi? Erémọdé màlẹ́ tí kejì ò gbọ́dọ̀ gbọ́. Ṣẹ́nu tèmi tí ó bògán lè tọ́jú àṣírí ni. Ẹni tọ́jà oúnjẹ máa bá a ṣe múlẹ̀. Olórí burúkú ò kì í ṣọ̀rẹ́ olóríire. Gbogbo aláàánú ò má jẹ́ kán ráyè dọ́dọ̀ ẹ. Àkíyèsí tí mo wí yẹn pàtàkì ni. Ẹni tí ṣẹ́ṣẹ́ àtèèyàn tó jẹ́ pé ó ṣì ń ta. Wọ́n súnmọ́ wèrè ọ̀rẹ́ mi má bá wèrè ṣeré o. Látẹ̀lé lọ má ṣàánú wèrè kankan. Ọ̀kánjú amúlẹ̀ ìmọ̀ kò mọ̀ pé léwu. Ìwà ìnítẹ̀lọ́rùn ni ọ̀pọ̀ ẹ̀dá lónìí. Ẹni òun ọmọ jẹrí màá ní ìgbàgbé ló ṣe. Kákápá ọ̀kánjú ẹni òṣùpá ló dá. Thank you everybody. Thank you Saheed Osupa fans club. Thank you Pasuma fans club. Thank you all lovers of Saheed Osupa.